tó bá ti jẹ sàárì tán tó kásùbà tán má rojú jókòó sínú mọ́sálásí àbí kó jókòó sáàyè tó ti ń bẹ lọ́hùn níwọ̀ nìkan wá ṣe àwọn mùkọ́ dímọ̀ alhamdulillahi la ilaha illallah astaghfirullah assalatu ala nabi wá dà níyàn nǹkan tó bá ń fẹ́ fọ́lọ́hun tó bá ti sọ gbogbo nǹkan tó ń fẹ́ fọ́lọ́hun tán wọ́n wá bá mi ṣe àdúrà yìí yá sàtàrù ló fẹ́ ṣe yá sàtàrù yẹn wàá ṣe 4444 wàá wá ṣe Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar wàá ṣe 100 àdúrà yìí ṣe nínú àwẹ̀ yìí tó bá tún parí àwẹ̀ kó máa ṣe ẹ̀ṣẹ̀ ní kí n má dùn àgbà yá sàtàrù a máa fi ń clear ẹ̀ṣẹ̀ dànù ní tọ́lọ̀ fi máa ń forí jiyàn tó dẹ̀ fi máa ń fúnyàn ní gbogbo nǹkan tẹ̀dá bá ń fẹ́ àìrí jẹ ni àìrí mu ni ó fẹ́ máa kọ́lé mọ́lẹ̀ ó fẹ́ máa ralẹ̀ mọ́lẹ̀ òun wá físà ni òun wá pàmìtì ni òun wá ọmọ ni ó fẹ́ lọ ájì ni gbogbo nǹkan tó bá wù kó máa fẹ́ nú ayé yá sàtàrù ni kó lọ ṣe yóò fọ̀ ọ́ mọ́ ọlọ́wà fi nǹkan tó ń fẹ́ àwa fi lé ẹ lọ́wọ́ kọ́nfàmù lèmi ń sọ fún ẹ kò rújú o tó bá ti jẹ sàrì tán tó kásùbà tán jókòó ṣe yá sàtàrù 4444 tó bá ti parí ẹ̀ wá ṣe Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar wá ṣe 100 kò jù bẹ́ẹ̀ lọ wà tún wá dà níyàn nǹkan tó bá fẹ́ máa ṣe pẹ̀lú sàárà kó dẹ̀ fi àdúrà ìránṣẹ́ sí gbogbo àwọn èèyàn kọ́lọ́n wọlá inú àwẹ̀ kó gbàdúrà gbogbo wa bẹ́ẹ̀ ni àdúrà tó wà òkè ni síwájú kó tó ṣe àdúrà yìí àbí tó bá ṣe àdúrà ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo ẹ̀yin tẹ́ ń fi Hajj àti Umurah tẹ́ fi ń ṣe sàárà fáwọn èèyàn ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi Islamic Organization sakat ní sadakọ ni ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi Islamic Organization small but mighty àdúrà ló ń gba agbára kọ́ o gbogbo ẹ̀yin tẹ́ bá nípe níjà kan sí kejì àlìjọ̀nú ń dàyàn láàmú ni èèyàn wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ẹ contact Global Dahiratu Dhikrlahi Health and Spiritual Department bákan náà ni ẹ get àwọn product wa all in one tó ń wò more than 300 àìsàn cancer ni diabetics ni stroke ni àwọn àìsàn ńláńlá kódà spiritual àìsàn bí ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó rìn mọ́lẹ̀ tó ń forí kókó aláǹtakùn get all in one 15,000 láńṣe promo ẹ̀ bẹ́ẹ̀ náà ni kò gẹ́ẹ̀tì tọkọtìyàwó tó ń wojú ọlọ́run fọmọ gẹ́ẹ̀tì transformer 1100 power especially fún ọkùnrin tó ní weak erection quick ejaculation low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú gẹ́ẹ̀tì transformer gbogbo àrùn tó ń da obìnrin láàmú tí ó jẹ́ kó conceive bí ovulation problem àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ gẹ́ẹ̀tì transformer 25,000 naira ẹ wọ́sọ̀pọ̀ lórí +2761 295 6389.